káàbọ̀ sí orí ìkànnì wa yìí. Ẹ farabalẹ̀, oríṣiríṣi fídíò wà ńlẹ̀ tá a máa play fún yín nípa àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé àti ìlú orílẹ̀-èdè wa tá a wà yìí. Ẹ wo tó bá ní pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ni ẹ bá tẹ subscribe, kẹ like, kẹ comment torí pé kí ni kẹ́ lè máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà láì fi àkókò wa ṣòfò. Ẹ jẹ́ ká jàǹfààní fídíò náà. Kí lè mọ́ mi títì? Aláàfin gbọ́dọ̀ reply Gumi, kí lè mọ́ mi títì? Alákẹ́fẹ̀ gbá fún gbọ́dọ̀ reply Gumi, kí lè mọ́ mi títì? Gbogbo náà wà sí Gambia náà. Why they keep quiet? Bàbá wa sọ̀rọ̀ sí wọn náà ọba àgbà fún. Wọ́n náà bá wọn ọba. Wọ́n náà bá wọn ọba. Òun tọ̀rọ̀ kẹ̀lẹ́ kò ní kí èèyàn mọ́ sọ̀run. Bẹ́ẹ̀ni. Irú àwọn àgbà tí ò dá dúró ni wọ́n lọ́ọ́ dá jì mí. Ṣé ó yẹ kí wọ́n dájú? Okay, ẹni tó ń múnú pé sí. It can be anybody wife. Yes, it can be anybody's mother. It can be anybody's mother. Kẹ́rọ ọmọ yẹn ò mú tó tẹ̀lẹ̀. Ọmọ yẹn fẹ́ mú yan ní ebi pa ọmọ ni. Yes, ọmọ ìta kẹrin pé òun bára òun nínú gbọ́. Ó tẹ̀lé pé àwọn òkú wà mẹ́ta ń fídíò. Ó tẹ̀lé pé ó mú gẹ̀gẹ̀ dání. Ó tún fẹ́ lọ mú yàn. Ó bá yẹn fi ọwọ́ òsì. Ó fi gún ẹnu ẹ̀ pé gbẹ́nu ẹ̀ sọ àndóyè lọ́wọ́ fẹ́ mú yàn. So ẹ wo olú àwọn kẹfẹ́ yẹn ọba àwọn olówó arírù yẹn tí ò ní lè sọ̀rọ̀ síta. Síta bá ń sọ sí wọn á ní wọn bọba ẹ má bọba mọ́ àwọn Yorùbá ní sẹ́yìn ọba náà ń bú kíní kankan and the truth was told. So Yorùbá wuyì ní aṣíwájú kankan náà Yorùbá Gumi listen very carefully tó máa ti bí yẹ dáa. Máa bọ́ ní Yorùbá. We are waiting for you guys. Ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ó ti yàtọ̀ sí ìgbà kan. Àwọn ọmọ ìyá ń tẹ̀lé fún sọ́pọ̀tì yìí. Àwọn ti jí àrẹ sọ́pọ̀tì wọn. Á lọ kó kàlá tira wa ni. Sẹ́ni lórí fún gbogbo yín ẹ̀wọ̀n bọ̀ wá. We are waiting for you guys. So àwọn èèyàn wa náà tí wọ́n mú wọn tó bá ti mú wọn tán silent work wà tẹ́lẹ̀ kò ní gbọ́. Silent work wà tó bá ti ṣe tẹ́lifọ̀n kò ní gbọ́. Àwọn náà kọ́ ìpá òun dínkù kọ̀ọ̀kan ni. Ẹ̀yin èèyàn wa yín jagunjagun wa ṣe ń gbọ́ ẹ bá wa share fídíò yìí fáwọn jagunjagun wa wọ́n máa ṣe fídíò mọ́ ẹ má gbọ́rọ̀ ẹnu Gani Adams àtàwọn ọmọ ẹ̀ máa torí ẹ̀ máa ṣe fídíò ẹ má ṣe fídíò mọ́ àtẹ́rí fídíò yìí. Níbi fídíò mọ́ Chukwu ké máa kú ní nígbà táwọn ti ń tẹ̀lé bàbá látọ̀run fún àwọn tẹ́kẹ́ wọ́n sọ pé iṣẹ́ abẹ́lẹ̀ ní tí wọ́n ti ṣe tán ẹ̀ẹ́dẹ̀ ní service Chukwu ké máa kú ní. So ẹ má ṣe fídíò kankan níbi fídíò kankan ẹ bá ti mú wọn ẹ wọn lọ yìí kẹ́ wọn lọ kẹ́kílẹ̀ ó bá ti tán. So irú nǹkan báyìí kọ́ lóun kó sànù àwọn èèyàn wa náà ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ṣe iṣẹ́ tó clean ẹ má jẹ́ ká. Tọ́lá ń bọ̀ ogun wọ̀nyẹ àwọn ayé tí ogun wọn bóyá kàfàǹtà ní Ìgbòho wà ní o bóyá nọ́ọ̀sì wà ní o àbí Màdúgùrí. Bàbá mi mo mọ̀ pé ẹlẹ́nu nínú platforms ẹ bá wa send video ẹ̀ sínú àwọn platforms oríṣiríṣi so comment ní máa fly láti rẹ̀. Máa ṣe bẹ́ẹ̀ ẹ ṣe gan. Máa bẹ̀ ṣe. Ẹ ṣe gan. Gbogbo arájọ máa ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ kì í ṣe pé Yorùbá wuyì nìkan tí Yorùbá wuyì bá ti ń pariwo lórí kíní ẹ̀yin náà ẹ máa bá wa distribute àbíkí náà máa sọ ẹ máa bá wa pín káàkiri tó yẹ mo yẹ sẹ́ni fídíò yẹn sí ẹ máa bá wa share káàkiri lẹ́tà àwọn àgbàgbà wa kí wọ́n this can be anybody's mother ọmọ yẹn tó bá dàgbà olúmọ padà pa gba ọmọ politicians tàn ẹ bá wa gbóhùn sókè sà. Ẹ ṣeun ẹ kú iṣẹ́. Yes sir. Ọlọ́run á wà pẹ̀lú yín. A ṣe Èdùmàrè. Ṣé rí mo wo fídíò náà kò ṣeé wò Ọlọ́run nìkan ló lè ṣàánú wa. Mo ríru fídíò yẹn kan mo fẹ́ fọwọ́dù ẹ̀ sí yín náà. Yorùbá wuyì tó ń lọ ní mo kàwé kan téèyàn kan ti kọ kíkiri nígbà tí dábẹ̀rẹ̀ Yorùbá nation. Wọ́n ní àwọn Fúlàní yẹn ń bá wa jà mí ìmọ̀ mo fi ṣe fẹ́ sọ ní Yorùbá. Wọ́n náà ń bá wa jà biological warfare ni. Gorilla war. Rárá biological warfare. Okay, I'm going to say. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń pollute ẹ̀jẹ̀ wa ni. Pípẹ́ gbogbo àwọn obìnrin tó ń kó ọgbọ́n yẹn pé púpọ̀ nu wọn ló máa lóyún jáde wọn lè ní sọ. Tó púpọ̀ náà àwọn ọmọ tó bá máa bí yóò máa jẹ́ half Yorùbá half Fúlàní. Òmíràn ti sọ lórí show yìí láàárọ̀ àgbáyé sà. Wọ́n ní wọ́n ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni àwọn kan ló tún wà ní department yẹn pé ẹ̀yin ẹ lọ máa bá wọn sùn.
wọ́n fi ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni wọ́n ń da nǹkan tí ò wá yé mi ni mo ti bíra mi ò ríyàn bí ṣé èdì àbí ogun lè mú ìran ni gbogbo ìran torí tó bá ní wọ́n ja ìjà kan ní Nàìjíríà tẹ́lẹ̀ Yorùbá ní ò gbàgànjẹ o tẹ bá ń gbọ́ wide west Yorùbá ní o wẹ́ẹ̀tì ẹ̀ Yorùbá ní ẹ lọ gbogbo àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Yorùbá ní bó ṣe wá dì báyìí ní ìsinmi òye mi bó ṣe dì báyìí òun ni òye mi o tẹ bá rí tọmọbìnrin tí mo ní mò ń wá ọ fẹ́ fi ránṣẹ́ sí ìyẹn ó ti wá bọ́ sí ọmọbìnrin náà ní ọpọlọ ó ti wá ń ṣe bí wèrè torí wọn àti ẹ̀jẹ̀ kó wọ àwọ̀tẹ́lẹ̀ mọ́ wọ́n mú kiri ó kàn fi tọ́pù aṣọ nìkan ló wọ̀ sọ́rùn báyìí àtẹ́tí odò àtòrí àpáta náà ti ń bọ́ ọmọ yín sùn. wọ́n tún wá rìkọ́ọ̀dù àbí. wọ́n tún wá rìkọ́ọ̀dù ẹ̀ mo ní wọ́n sẹ́ẹ̀dì rìkọ́ọ̀dù ẹ̀ sí mi nì. ẹ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi because mo ń gbọ́ yín sà kí má ní tajẹ́ tí mo ń gbọ́ yín à ń gbọ́ yín sà. ìbẹ̀rù mi ní ìdí ni pé gbogbo àwọn ará bíi tí wọ́n mú wọ́n bá oògùn olóró lọ́wọ́ wọn sáyẹ́ǹsì ni mo ṣe gbogbo àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń díkò yìí náà wọ́n máa introduce wọn sí oògùn olóró tó bá yá bí bá tún yá wá mọ́ wọn lára tó yẹ pé tí wọ́n bá wọn sùn wọ́n máa bẹ̀bẹ̀ fún mi. à ń gbọ́ yín sà. Wọ́n pe kíní kan àrùn ni o yóò ti di àrùn sí wọn lára àrùn yẹn wọ́n pè ní Stockholm syndrome tó yẹ pé ẹ wàá nífẹ̀ẹ́ èèyàn tó ń fi ìyà jẹ yín torí ìyà yẹn ó ti mú wọn lára tó gbogbo wọn bá bu olóró lọ́wọ́ wọn lọ ìmájì ẹni tó ń kó fún 50 days kó máa fún lóògùn olóró lójoojúmọ́ ṣé kò ní di addict. tó bá yá okó àwọn Yorùbá ò ní ká àwọn Yorùbá obìnrin lábẹ́ mọ́ torí àwọn obìnrin yìí àgbákò kan ló wà lábẹ́ wọn. nǹkan tó ń kú yẹn sọ̀rọ̀ ìsáyẹ̀nsì ló ń sọ fún. wọ́n ti wá wà addicted. tó bá wá yá tí wọ́n bá rí ogún yẹn àwọn yóò máa bẹ̀bẹ̀ fún Fúlàní ẹ̀ kó wá bá wọn sùn. lóró ti dàbí ìgbà tí wọ́n fẹ́ fọ ògùn olóró sínú. so Yorùbá ọ̀rọ̀ yìí ò ní sọ̀rọ̀ Sunday Igboho nìkan o a ní láti jí ni o. ogun máa dé. mẹkúṣẹ ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run àṣeyè lẹ́mọ̀ ṣe o. ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kọ́lọ́run kó ṣàánú rẹ̀. mo dẹ̀ mọ̀ pé agbára dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá sì lè lò láti fi ṣẹ́gun wọn ṣùgbọ́n wọn ò dìde ìbọn Ọlọ́run ọba láàánú àbáwá dá sí i olóyè má jà ṣọlá a máa lọ rí a máa bọ̀ rí kò ní ṣìnì lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà lágbára o. fídíò tẹ rí báwo lè ṣe rí sí. ẹ ti send ẹ o. that is the problem kò sẹ́ni tí ẹni bá ti pè mo ti send ẹ̀ sonítàn. ok. so bóyá kí n lè stop kí n má wulẹ̀ send ẹ̀ sẹ́ni kankan mọ́ jàre. because when I send it to people mo send ẹ̀ sí yín mo send ẹ̀ sí yín mo ń wò lọ́dọ̀ yín mo ti send ẹ̀ sí yín kó lè pé mo ẹ wò ẹ jẹ́ kí n wò lọ tí bá pè máa pè é. So I don't want to send it to anybody again because I'm tired. àti mo fẹ́ sọ nìkan àwọn ọmọ OPC Baba Gani ṣé wọ́n rí fídíò yẹn lórí ilé wọn tán wá sórí social media tán ń bó lóye wọ́n ṣe show back to back. àwọn yẹn ò gbádùn sáwọn yẹn gbádùn àwọn ọmọ OPC Gani Adams. wọ́n ṣe show lóye back to back. sáwọn ọmọ OPC Gani Adams gbádùn lójú tiẹ̀ wọ́n jẹun tó gbádùn lójú yín. wọ́n kú jẹun tó gbádùn lóòótọ́ àǹtí wọ́n jẹun tó gbádùn. ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì o I'm tired o. Hello, Yorùbáwí. Yes sir, ìṣẹ́jú méjì sir. Ẹ kúṣẹ́ kú ọ̀rọ̀ ló. Ẹ ṣeun sir. Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo wa. Ẹ ṣe Èdùmàrè. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ẹ ṣe. Fídíò yẹn mi tí ẹ lè wò bí mo tiẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn lásán mo kàn tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé rí. Ẹ bá wa sẹ́ndẹ̀ síta ìlú òyìnbó lẹ wà. Ẹ bá wa sẹ́ndẹ̀ sáwọn tó wà nílùú òyìnbó bóyá àlejò tó lè wá wa sẹ́ndẹ̀ wọ áùsù. Pẹ̀tẹ́ wà nílùú òyìnbó ẹ bá wa sẹ́ndẹ̀ káàkiri ẹ bá wa sẹ́ndẹ̀ fídíò káàkiri mo tó ń fi ọmọ Yorùbá ṣe ńlẹ̀ Yorùbá lélẹ̀. Ẹ bá wa sẹ́ndẹ̀ kiri. Mo máa ṣí àì pẹ̀lú gbogbo àwọn èèyàn lágbára Ọlọ́run. Ṣé rí ọmọ Yorùbá à ń fi ara wa ṣeré gidigidi. Ṣé sọ pé a kàwé tó àmọ́
lójú mi ó dàbí ẹni pé ìwé yìí ó ti tún sọ wá. 447 yẹ ẹjọ́ sọ́run yín sí mi ni ẹjọ́ ká náà. máa ṣe àánú ju bí ó ṣe yẹ lọ ju ara wa gan lọ. So ìmọ̀ràn èmi fún ọmọ Yorùbá ni pé kí gbogbo wa dìde. Irú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí ọmọ Yorùbá dìde ní àkókò yìí tí ó jẹ́ pé ìyọ̀wá wà ń bẹ̀ yìí. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó ń lọ. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó lọ. Tí bàbá yìí bá kúrò ń bẹ̀, ó léwu o. Ó léwu o. Bó ìbá lo 16 years sí, kó lo ọdún 16. Ó dà kó lo 40 years sí. Ó léwu tó bá kúrò bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ yìí àwọn ẹni yìí wọn kò láti dàrú níjọ́ kan náà má bàa ṣe ọwọ́ wa jẹ́. Ṣẹ́rí àwa ọmọ Yorùbá ó yẹ ká dira wa mú gan o ká dẹ̀ ṣọ́ra. Àwọn ọmọ Ìgbò níbi iṣẹ́ tí ọmọ mi ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ Ìgbò ni ó máa ń fi àwọn fídíò nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó máa ń fi hàn. So ó lóun wá sọ pé kó share pẹ̀lú òun ó ló sọ pé láéláé Ìgbò òun ò lè share pẹ̀lú ẹ̀. Ó ní pé gbogbo àwọn ọmọ Ìgbò wípé ó ti ìmùlẹ̀ ti wà láàrin àwọn wípé kò gbọdọ̀ jáde síta. Wọ́n ní WhatsApp group gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà máa ń share láàrin ara wọn náà ń jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn yìí wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò wọ́n yanjú wọn tí wọ́n bá ti mú wọn ọ̀dẹ̀ kí n gbé síta àmọ́ láàrin WhatsApp group wọ́n gbé síta wọ́n dẹ̀ ti wọ́n nu everybody pé wọ́n gbọ́dọ̀ share síta sí other platform bẹ́ẹ̀ tí wọ́n lè fi hàn àwọn èèyàn ẹ̀yà míì lórí fóònù wọn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àmọ́ wọn ò gbọ́dọ̀ share sí. Lọ́jọ́ kíkan tún nìyẹn Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ọmọ Fúlàní pọ̀ nílẹ̀ Yorùbá tayọ̀ bí kẹ́fù ọmọ Fúlàní pọ̀ nílẹ̀ Yorùbá. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí Fúlàní mo mọ̀ wọ́n dáadáa ọ̀nkù mi 3 ni Fúlàní pa. Káì. Ọ̀nkù mi 3 ọ̀kan ní Jos ni ọ̀nkù mi yẹn ń gbé ìgbà táwa ń kékeré ló ti lọ sí Jos Ọlọ́run dẹ̀ kẹ́ ó ní ilé ńláńlá ó ní mosque ó ní hotel big hotels ní Jos. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá tó fẹ́ wá àtàkẹ́ àwọn kan sáré wá sọ fún pé àwọn alágbájá ń bọ̀ wá o so àwọn fámìlì ẹ̀ ní kó jẹ́ káwọn máa sábọ̀ wá sísàlẹ̀ lónìí ó lóun mọ gbogbo wọn tó bá ń sọ èdè wọn lẹ́nu ẹ lérò pé bẹ́ẹ̀ ni wọ́n bí sí. Ó lóun mọ gbogbo wọn pé òun wá fi gbogbo nǹkan yìí sílẹ̀ ó lóun á bá wọn sọ̀rọ̀ pé òun gbọ́ èdè wọn kankan ó ní káwọn nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ó bá ní kíyàwó àtàwọn ọmọ máa bọ̀ wá sísàlẹ̀ ńdé. Wọn tí ì dé ìsàlẹ̀ níbi tí wọ́n ti pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n ń gbé káàkiri jó nílùú Jos. Ẹranko làwọn pípé wọn níbi tí àwọn pípé yẹn wọ́n borí ọ̀kan nílùú wa gangan ló ti ṣẹlẹ̀ ọ̀nkù mi yẹn ó ṣe 35 years ló lò ní sójà nígbà tó rìtáyà. Ọ̀rẹ́ yẹn ó wá ń fi ọ̀kan ó ń bá ọ̀kan ṣọ̀rẹ́ nínú àwọn Fúlàní yẹn nílùú wa ń bẹ̀. Ó wá Fúlàní yẹn wá tàn pé àkókò owó yẹn wá kóun fi ra bára màálùú kóun máa bá sin màálùú. Nígbà tí ó yá ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ kò rí nǹkan kan lórí màálùú tó gba owó lọ́wọ́ ìyẹn wá ń sìn lówó pé ó yẹ kí nǹkan kan ti máa jáde lẹ́yìn ọdún 3 at least ó yẹ kí nǹkan kan máa jáde ìgbà tó rí pé ó ń sin òun púpọ̀ jù tí ọkùnrin yẹn lọ bá nígà tó lọ béèrè owó ó lọ sí ìgà ogun ló pa ó nà ní nǹkan máa yẹn wọlé wá kú ni o lálẹ́ ọjọ́ yẹn ló kú. Tágọ̀ ìgbà tó ń lọ sọ́dọ̀ Fúlàní yẹn ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun fẹ́ lọ bá lágbájá òun fẹ́ lọ gba owó òun lọ́wọ́ ẹ̀ jàre. nítorí 35 years in service. 35 years in service ló jẹ́ ká mọ̀ yìí pé máa yẹn ló ṣe iṣẹ́ yẹn. Àwọn yẹn wá lọ bá wọ́n lọ sọ fún pé lágbájá báyìí ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ó lóòótọ́ ló wá òun dẹ̀ ti sọ fún yín igbó nǹkan lòun ṣe o pé òun mọ kankan tó ṣẹlẹ̀ sí o. Ó dà ẹ́ ṣe ń gbọ́ bá wa. Fúlàní wọ́n dájú tó jẹ́ pé ká má fìyà jẹ ara wa ká má fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀ ẹ máa tẹ̀síwájú. Ẹ ṣe ń gbọ́ bá mi. God bless you. Ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ó ní ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yìí ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Ìgbà wo yẹ káàárọ̀ ẹ kú iṣẹ́. Ẹ kú dédé àsìkò yìí.
ẹ ṣe gàyè mo ti ní fídíò yẹn yẹrí kíkọ́ sọ nǹkan ní nǹkan méjì tí àwọn méjì kan ti sọ síwájú tí bàbá yẹn sọ pé kàn inform wọn ní American kankan pé pẹ̀lú lẹ́tà ọkọ̀ fẹ́ back it up not only with letter with video ni evidence ṣe ti ẹ̀ sìn kọ́ máa gbogbo àwọn fídíò tẹ́ iná tẹ́tẹ́ kí n lọ́wọ́ yẹn kọ́ máa lè gádẹ̀ lọ́wọ́ yín kọ́ máa back it up pẹ̀lú gbogbo ẹ̀ fún wọn ìgbé tó máa ìjọ tó máa dàrú ni ọ̀nà ṣe ń ṣó wọn ní fídíò yẹn àmọ́ àwọn Nàìjíríà náà tẹ́ pé bí Yorùbá tẹ́kọ̀ náà tọ́ní fọ̀tọ́ndé kan ní Amẹ́ríkà yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe máàkejì náà tó sọ̀rọ̀ pé region ò lè pè ní Nàìjíríà tí wọ́n bá ṣe region ta ló máa control army Fúlàní ṣe máa fẹ́ dominate army because they believe in power nǹkan tí region ṣe lè work nìyẹn because tí wọ́n bá kẹ́lọ́ fún region ẹ máa ní air force ẹ máa ní ẹ̀dẹ̀ máa láàmì Fúlàní ò lè gbà àwọn máa fẹ́ dominate ẹni at the end of the day ó máa come to nǹkan tó ṣẹlẹ̀ ní Chad àti Nigeria àti Burkina Faso military and take over ó bẹ́tà pé kó dárúkọ máa lọ ṣẹ́rí Baba Tinubu can use amalgamation 1914 because ó ti expire tó máa rí yẹn láti protest towards Nigeria ó bẹ́tà the agreement ọkọ àtìyàwó ni pé tẹ́ ẹ bá fẹ́ ra yín mọ́ ẹ lè depart yẹn ẹ tó lè lọ gbókòó lára ara yín tí ẹ bá fẹ́ padà ọ lè lò yẹn as excuse tí nǹkan báyìí bá ń lọ then tẹ́ bá dẹ̀ ń dìgbẹ́ láwọn criminal àwọn eléyìí ò ràn anybody wọ́n lè pọ̀ ọmọ ọjọ́ kan tó ti sìn the lifestyle Yorùbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn then èèyàn ló máa dìde ṣe pé má sọ kínní àwọn àgbààgbà tá à ń sọ yìí àwọn àgbààgbà tí ò lẹ́nu ń bẹ̀ ló pọ̀ jù àwọn tó oúnjẹ pẹ̀lú Fúlàní ló pọ̀ jù ṣé láwọn tó dẹ̀ ń jẹ pẹ̀lú Fúlàní ọ̀hún fẹ́ kí Yorùbá lọ ṣùgbọ́n gbogbo ọ̀hún ní pàwọ́ táwọn tí ò ní tó hàn jẹ́ ń bẹ̀ tó ń bá di population of àwọn èèyàn níta gbangba bí i 10 to 5 million níta gbangba tó máa short economy down everybody àmọ́ bí tẹ́pẹ́ everybody ń lọ ṣé tọ́mátì ń sọ pé báyìí kò tí ìyá Yorùbá ok ẹ kí n fún yín sáfù ẹ lọ náà ta màálù náà ìjà àwọn èèyàn ṣì ń ṣe pátì náà tó ló jẹ́ sí láti bí ẹ máa ń sọ̀rọ̀ ìpátì ti wà láti from now till the January next year ọ̀dẹ̀ ra màálù 3 million 4 million ṣe pé ìyá ò tí ì jẹ́ Yorùbá ikọ̀ tó ń wò nìyẹn wọ́n ti ń dáná pátì sílẹ̀ tó ń ná 50 million tó ń ná 100 million tó bá sì oúnjẹ tó wọ́n láti north tó jẹ́ sí àwọn náà máa mọ́ lára ibi tó máa kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ikọ̀ tó máa ń ta ilẹ̀ Yorùbá yẹn kọ́ máa jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n àrà àwọn dídá wa tó lè ṣerú ẹ̀ tó dé ìbò Yorùbá ló máa jáde fúnra wọn láti defend ara wọn. ohun tó tà ńlẹ̀ Yorùbá ká máa jẹ́ ńlẹ̀ Yorùbá a lè lọ oko ṣe é lọ ta ló fẹ́ lọ sóko. oko ṣe lọ ẹ máa gbọ́ ṣe lóko máa ṣe lọ ṣẹ́rí wọ́n tó máa fi ṣọ́ọ̀tì wọn down bọ́ọ̀ bá rọ oúnjẹ wọn ṣẹ́rí most of oúnjẹ Fúlàní ilẹ̀ Yorùbá náà ń tà sí yíbò ò lè bá wọn rà àwa náà ò lè rà ibi tí wọ́n ti máa bọ́ nìyẹn ṣojú àwọn ọ̀gá wọn máa pera wọn jọ wọn ní fẹ́ lose business wọn but àwa gan ò ní wá lera business wọn nígbà náà àwọn army security wa náà fún ara wa anybody tá bá nú oko wa we can deal with them. ẹgbẹ́ wọn tí màá yẹn sọ pé àwọn Yíbò ń ṣe tiwọn jẹ́ pé wọn ò ṣú ẹ̀ síta àwa Yorùbá ẹnu wa ti lose jù ẹ máa ṣe kí ẹ máa gbé fídíò káàkiri you don't need to share any video ẹ dín pẹ̀lú wọn bẹ̀ kẹ́dẹ̀ bó síbẹ̀ kẹ́bọ̀dì máa lọ́nù rẹ̀ tẹ́bá tó ti bẹ́ẹ̀ lóye ẹ tún bó síbẹ̀ that is it ṣùgbọ́n Yorùbá máa ń fẹ́ ṣe àṣẹ wọn mo ṣe léyìí which is wrong. gbogbo wọn political power ni gbogbo wọn political attention gbogbo wọn ń jà sí. ara wọn ní ìṣẹ́rí èèyàn ló máa kọ fún wọn ṣẹ́rí each governor each president each senator ọ̀fọ̀ tí wọ́n síbẹ̀ ni àwọn city tó dẹ̀ wọ́n tí wọ́n síbẹ̀ náà ló máa kí fún wọn náà tó ti ẹ̀yìn kò ló sọ fún yín sí ló máa pẹ́ okay we don't want this tí aráàlú bá dìde okay ẹ kí fún example ti Ṣèyí Mákindé nísìnyí ọgbà àwọn ọlọ́mọ lọ more than 2 months nísìnyí right okay kí ló ṣe ó sì sọ pé ẹ̀wọ̀n nípa aláàbàdàn máa dìde tí gbogbo ìbàdàn bá dìde tó máa short economy ẹ̀ down jẹ́ pé ó máa wá something to do ṣùgbọ́n tó yẹ pé àwọn ọkọ̀ náà ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀ọ́ni lè ṣe pẹ́ẹ́mẹ̀ta nílẹ̀ Yorùbá nìyẹn ojúṣàájú ti pọ̀ fúnlẹ̀ Yorùbá ju ṣoṣo ti ń sìn bọ̀ àwọn tí ìyá bá ń jẹ gangan kọ́ dìde kò sí iye tó fẹ́ panu wọn tẹ́lẹ̀ Fúlàní ọ̀hún máa pa 10 20 30 wọ́n dín ilẹ̀ Yorùbá kù wọ́n dín Yorùbá kù ni but kí Yorùbá náà rise towards them tó bá ti rise towards them kò yẹ sìn àwọn àdìpọ̀ ọlọ́mọ ọmọ Yíbò ò ní support Fúlàní láíláí sórí ẹ̀sìn Yorùbá máa fi style ìdájálẹ̀ láàrin Fúlàní àti Haúsá ni àwọn kan náà fẹ́ gba àwọn lọ́wọ́ wọn èèyàn mẹ́rin máa fẹ́ bájà ṣé gbogbo kí náà calculation ni bọ́sẹ̀ ní bàbá Tinubu dẹ̀kẹ̀lé bí mọ̀ bóyá bàbá Tinubu yá kíní ìbẹ́ bàbá Tinubu ń rí ẹ mẹ́rin pẹ́ tí o tún máa gbẹ̀ṣẹ̀ kọ́ wá àgbààgbà mélòó kan
lè show gbogbo àwọn fídíò táwọn èèyàn ní lọ́wọ́ kàn pé bàbá Tinubu jókòó watch this thing kọ́kọ́ òun náà wò fúnra rẹ̀ jẹ́ pé tó bá kúrò mí tí ó bá gba Yorùbá fún wọn tó Ọlọ́run ò sí ikú bàbá Tinubu á lè bí epo láti ṣe ẹ pé ṣe bá àwọn aṣọ kìíní fún ẹ jọ kí ló ṣe sí. ṣé ẹ ṣúọ pé ẹ ṣúọ pé àwọn àgbààgbà tiwa àwọn àgbààgbà wa ẹ ṣúọ pé àwọn àgbààgbà wa wọ́n máa pe bàbá Tinubu sí àkíyèsí many of them wọ́n níyàwó Fúlàní náà. ẹ ṣe fún sáfù ṣẹlẹ̀ àwọn àgbààgbà ní ìwà. New York Times á ná wa lówó díẹ̀ ká draw attention sí fídíò kan. ẹ ní sùúrù o yá. Ẹ jọ̀ọ́ mà nǹkan tẹ́mi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ti sọ nǹkan tí mo fẹ́ sọ. However, ṣé ó ṣeé ṣe we do an advertisement on both Nigerian and New York Times ká ṣe advertisement then àwa tá a wà ní bó jẹ́ $10 ká gbà. 240 yẹn mi ní pè yín ẹ máa pè 50 times mi ní pè yín Ọlọ́run mọ̀ pé mi ní pè yín padà. The Nigerian government will react. Wọ́n mọ nǹkan tó ń lọ but kò dùn wọ́n débi egungun tó máa sọ pé yes ó ti tó ká take action. Then another thing tí mo fẹ́ ká ṣe ni pé ká tún kọ bí open letter àbí open petition to the National Assembly láti lè address some of these issues. Tí gbogbo bá sọ pé à ń gbọ́ à ń circulate wọ́n kàn wọ́n fi ilẹ̀ ni but we need to do something in form of pé ká kàn kankan tó yẹ pé they will now be able to react to it àmà kọ address wọn. I think that will make sense lójú tèmi. Ṣọ́rọ̀ mi yé yín báyìí. Ọ̀dà ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ìṣó yé yín tó bá dẹ̀ clear sí ẹ yẹ ká mọ̀ tó bá tẹ bá support ẹ yẹ ká mọ̀ tó bá ní opinion ẹ yẹ ká mọ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé káà tó wà ní diaspora kákan máa oh this is terrible this is kìíní kan kò move anything but ká lè ṣe nǹkan kan tó concrete yes a fẹ́ ṣe publication lórí eléyìí pẹ̀lú irú New York Times kò síbi tí wọ́n ní ti lè rí ibi tí United Nations headquarters wà ní New York so New York Times ibẹ̀ ló wà gbogbo àgbáyé rí so to now compel Nigerian government láti lè ṣe nǹkan kan nípẹ̀ then bàbá wa Akíntóyè kí ni wọ́n ń ṣe láti lè also write on behalf of the Yoruba race. Bàbá ò dákẹ́ ẹ̀ bẹ̀tẹ̀ àwọn àgbàgbà tó kò support bàbá so kí lè fẹ́ ṣe sí igi kan lè dágbó ṣe. It's just unfortunate but èmi believe pé tá a bá kọ papers tá a kọ letter petition ká address it open letter to UN open letter sani ọmọ tẹsán pé ó fẹ́ mọ mú wọn yóò mọ mú UNICEF then irú àwọn National Assembly then at the local level àwọn representative wa the state assemblies ká kọ̀ọ̀kan then a máa dúró pé a ti kọ lẹ́tà sí you are waiting something wọ́n ní wọ́n rí gbogbo fídíò tó ń circulate a kàn circulate tó bá yá with time wọ́n á ní ó máa lọlẹ̀ bí Nàìjíríà ṣe operate nìyẹn tàwa máa fi rí 2-3 months gbogbo ẹ̀ tún ti dákẹ́ ó ti lọ nìyẹn but tá a bá ti gbé documentary evidence sí gbogbo àwọn tí mo sọ yìí definitely they will react to it. ẹ ṣe ń gbọ́ sir thank you so much sir. ẹ ṣe. ẹ tẹ́ bá support bàbá wa ẹ jẹ́ ká mọ̀ ẹ tẹ́ bá dé support wọn náà ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ bàbá wa gbóhùn sókè. Hello ìyá mi. Yes sir. Ọ̀gá àlẹ́kọ̀ ọ̀dọ̀ mi náà. ẹ ṣe. Mo rí fídíò yẹn mi ò lè sọ̀rọ̀ nípa fídíò yẹn náà ó kọjá agbára tèmi. But èmi kàn fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tí àwọn èèyàn sọ wípé kí Tinubu gbìyànjú kó fún wa ní regional. Àwọn tí wọ́n sọ pé kí wọ́n fún wa ní regional wọn ní àròjinlẹ̀ ni o. ẹ má okay go ahead sir please. But with respect. Torí ṣe bí regional náà la wà tẹ́tẹ́lẹ̀. Kí ló sọ fún wa wípé tó bá fún wa ní regional ṣé òun ló máa wà bẹ́ẹ̀ títí láéláé ni tó bá padà dé a fẹ́ ṣe òfin tó jẹ́ pé wọ́n ti padà débẹ̀ mọ́
wọ́n máa padà débẹ̀ ìjọ kan. But ohun tí èmi kàn mọ̀ pé Tinubu lè ṣe ni wípé tí ò bá lè pín wa finally kó fún wa ní regional yẹn. But ohun tó wá tún máa fi kún ni wípé bó ṣe pé ó máa tún lọ síbi tó ti ń yáwó náà ni tó máa lọ yá ẹ̀bítíbitì owó tó máa fi ra nǹkan ọjà fún wa lórí ilẹ̀ Yorùbá torí wọ́n ń padà bọ̀. Tí yóò bá fi lè ṣe yẹn kó má fún wa regional o kó ra fi wálẹ̀ báyìí kó ra máa pa wá díẹ̀. Torí tí ó bá fún wa tọ́ lèmi ń sọ fún yín tó bá fún wa ní regional yẹn bí ìgbà tí ó bá fi wá sínú ewu ni ìyẹn gbọ́dọ̀ máa burú jù. But ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ọ̀bùn ọ̀lẹ ni wọ́n ní tí a bá dáṣọ fún ọ̀lẹ a máa ń paláró ni. Tó bá fẹ́ fún wa ní regional yẹn bó ṣe pé ó máa lọ yá owó ni ó máa fi wálẹ̀ bẹ́ẹ̀ o ó máa ra ìbítíbitì ẹrù ó máa kó wọlé ní bámúbámú tó máa fi defend ara wa àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe ń kúrò bẹ́ẹ̀ ló máa dá wa padà sí ṣẹ́ṣẹ́ àárọ̀ ni o. Ibi tọ́rọ̀ wá dẹ̀ ń lọ yìí ẹ bá mi sọ fún Tinubu mi ò kí ń ṣe wòlíì o tó bá lè ṣe kò bá da ẹ sọ fún bàbá kó má sùn Àbújá mọ́ o. Ẹ mọ̀ kò sí ẹni tó Ọlọ́run lè lò kò sí ẹni tó Ọlọ́run lè lò mò ń sọ kí gbogbo ara yín máa gbọ́ náà ni kó má dàbí pé bóyá sọ̀rọ̀ àti àwọn èèyàn bóyá àwọn tó wà lórí program wọn máa ọgbẹ́ni kó dẹ́gbẹ́ níjọ́ kọ́ o kò ní rí bẹ́ẹ̀ o kí bàbá má sùn Àbújá mọ́ báwo kí bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ sọ fún bàbá yẹn kó má sùn Àbújá mọ́ o gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ mo mọ̀ nǹkan tí mo sọ ṣá. Ẹ ṣe bàbá wa ọlọ́wà wà pẹ̀lú wa o yóò rí o. I don't know why people are challenging me. Why you did not call me? Tí wàá kàn mo lè pè yín. Why you did not call me? I am calling you now. You are not picking up. Oh. Wọ́n ní bò ní kó máa sùn. Kó máa sùn yàrá sọ yìí. Kó máa sùn yàrá Yorùbá wòye. Why you did not call me? I call you. You are not picking up now. Please don't call back because I may not pick your call. Tó wà nílẹ̀ ó ti kọjá be careful. Ẹ jọ̀ọ́ ta ló wà lórí TikTok yẹn kò. Ẹ bá wa mute náà lórí TikTok lélẹ́lẹ́. Mama ìkì mi. Ìwà àwọn olórí TikTok ni wọ́n ti Fúlàní ẹ̀dẹ̀ bá wa máìkì ẹ̀dẹ̀ bá wa pa mí sí ẹ̀dẹ̀ bá wa pa máìkì. nígbà tí o bá sẹ́ndì atmi kò ní mọ value ẹ̀ mọ́. In fact kò ní mọ value ẹ̀. You are very right. Pé ẹ̀rọ tó bá ti èmi ni máa ń gbé wọn wọlé ojúmọ́ lè wá sọ pé kán send gift tó gbé wọn wọlé. Please if you don't send gift don't send request because ẹ̀ ní mọ value gẹ́gẹ́ bí Mr. Richard ṣe sọ. If you don't send gift don't send request. No matter what bá fẹ́ sọ ẹ lọ sọ lórí page mi. Ẹni tó bá fẹ́ sọ ẹ lọ sórí page mi kẹ́ lọ sọ. You don't send at me ni kí ni at me àbí kí lẹ pé. You don't send at me don't send request. Ẹ lọ sọ page mi. At me ni one at me. Oye dem ma cover for full day. Cover for the whole day. Tó bá gbọ́n wọlé báyìí wọ́n á make sure wípé àwọn frustrate yẹ tí wàá fi bínú sọ̀rọ̀ ṣáà ni. Mo TikTok yẹn mi èdì TikTok mi fẹ́ máa wá sórí TikTok Ọlọ́run mọ̀ pé èèyàn méjì ló ń wò mí lórí YouTube ó tẹ́ mi lọ́rùn bàjẹ́ wàá rojọ́ ẹ bá wa mute ẹ bá wa tap wọn ní pàtàkì wẹ́pẹ́ náà ti ń ṣèdí balabala àti wàá ti máa rí láyọ̀nù àti máa rí tiger wàá ti máa rí nǹkan oríṣi ọmọ máa jù èmi ò bẹ̀yìn kẹ́ send gift ẹ bá send tẹ́ bá lẹ̀ send mo ṣe tèmi fọ́lọ́run bẹ̀ ẹ tún máa disturb mi. Ẹ bá gbóhùn sókè. Ọláyínká ẹ send request. Ọláyínká ẹ send request. Ìjọba lè gbà mí láyè kí n wò kí wàá pè mí padà.
ọlọ́yin káyẹn send request kí n gbé wọlé ṣé ìgbà mo fẹ́ hẹ̀ǹdì bó sínú mi mo tó lé tí mo ń bí mi báyìí mo kọ́ tó lé tí mo kàn ń bí mi báyìí. àǹtí ẹ mọ mi. mo ti mú mi these people are giving me tough time. TikTok. ojú yẹn look dọ̀ mi dẹ̀ láìpẹ́ ojú yẹn look dọ̀. TikTok ló ń fún mi ní problem trust me TikTok ni báyà sì mi ni wá sórí TikTok wá ṣe show mọ́. hello Yorùbá ẹ wá gbóhùn sókè. ok Ọlọ́run kó ṣàánú wa ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni pé gbogbo àwọn tó ń dárúkọ àwọn ọba now my own take is this àwọn wo ló sponsor owó ẹrú nígbà wáṣẹ̀ ṣé báwọn ọba náà ni èèyàn òun lèèyàn máa jẹ́ títí ayé Yorùbá ní ọ̀gbàrá òjò kò lóhùn oníléwó onílé nìkan òun ni ò ní gbà fún oníkálukú kó lọ mójútó ara ẹ̀ kò sí ọba kan bóyá nínú ìdá 10 bóyá tá bá rí ìdá kan tí ò kì í jàǹfààní lára Fúlàní nǹkan tó fà á tí gbogbo majority ọba ilẹ̀ Yorùbá tán lè sọ̀rọ̀ òun nìyẹn ta ló máa worú fídíò eléyìí tínú ẹ̀ máa dùn ṣé wọ́n lè ṣe ìyàwó ọba kankan báyìí ọba kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí ìjòyè kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí ṣùgbọ́n àwọn tán ní nǹkan kan àwọn náà ni wọ́n máa forí kó but problem tó wà níbẹ̀ òun ni pé gbogbo ìdíbàjẹ́ tán bá ń ṣe sílẹ̀ ilẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ilẹ̀ fúnra rẹ̀ ó máa béèrè ẹ̀san. I want to tell you categorically wípé gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán ti ta sílẹ̀ kò ní ìdí kéèyàn gbàdúrà mọ́ ilẹ̀ máa béèrè ẹ̀san ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí béèrè báyìí ẹ jẹ́ ká lajú. bàbá wa kílẹ̀ because mi ìráwọ̀ tó ń kọ́ sọ̀rọ̀ nípa pé Gumi ní Sunday Igboho should stop láti máa arrest àwọn bandits nobody is talking about it. ṣé ànífẹ̀ẹ́ Sunday Igboho náà àbí nǹkan tó ń ṣe wá yín tó ń ṣe fún wa yín àwa náà support pé kó stop. àwọn ọba ló wà pé àwọn ọba ò lè sọ̀rọ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ǹjẹ́ gómìnà kankan sọ̀rọ̀ wọ́n má bàa yọ wọ́n pò mo fi owó àtọmọ mo fi kí n fi bo ẹni láṣìírí mo lọ sílùú kan láìpẹ́ mi ò sí Nàìjíríà mọ̀ ń sìn mo lọ sílùú kan ní àìpẹ́ ní South West ọ̀dọ̀ wa ni mo dẹ̀ rí mọ́tò Rolls Royce mo rí Rolls Royce yẹn lójú títì mo wá ń wò ó wípé ṣé irú títì tí Rolls Royce tó ti wọ́ọ̀tì kan máa wá rè mo dẹ̀ wá gbọ́ pé ọba yẹn òun ló ń ṣe ọ̀nà apá kejì yẹn ṣùgbọ́n ibi tán fẹ́ gbé Rolls Royce wọn gbà nínú ilé tó wà nílẹ̀ yìí ojú gbogbo wa ló máa ṣe. ọ̀dà ẹ ṣeun gan bàbá mi gan God bless you ẹ ṣeun. Somebody said Gumi is coming to pine gbogbo yín pátápátá lórí TikTok wọ́n ní Gumi bọ̀ wá pa everybody kò sí wàhálà. ó sì máa nìyẹn tí àwọn ọmọ Fúlàní ni àǹtí kálá rí èèyàn tó lè send fídíò yẹn sí Gumi. ṣé Fúlàní ni. ó lè jẹ́ Fúlàní ni. kálá rí ẹ tó lè send fídíò yẹn sí Gumi. bóyá rí nǹkan sọ. a rí nǹkan mi sọ tó ní kọ́ wá pé lóye. tí Gumi bá wò Gumi kò ń kọ̀ máa rẹ́rìn ni pé àwọn ọmọ ìyá òun ń gbádùn. orí mi tó ti ń pààyàn kí ló sọ ó ní they are kí ló pè wọ́n kí ní kan. mi ti rántí nǹkan tó pè wọ́n. kí a mọ̀ pé fídíò yẹn. Gumi kan jánu sólóyè ni tí bàbá ńlá Gumi tó bá dúró wájú gbòòwò á dérú ni ó kàn jánu lásán ni. kí a mọ̀ pé mo ń visualize àǹtí mo ń visualize ọmọ yẹn báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. àlọ́ lórí burúkú ni àwọn Fúlàní. mo ń wọ ọmọ yẹn bóyá fẹ́ mu yàn. ọyàn ló fẹ́ mu because ẹ mọ̀ pọ́nmọdé kò sí ní bọ́ọ̀ṣì ọyàn yẹn ṣá kọ́sì mi ṣe bímọ sìn ọmọbìnrin ló bí àǹtí nǹkan mi kò ọyàn nìkan lọ́mọ yẹn mu lọ. ọyàn lọ́mọ máa mu náà ọyàn lọ́mọ fẹ́ mu. kò gba mílìkì
àná tí mo bá ń tì mí sọ̀rọ̀ tó bó ṣe ń sunkún mo ní kí ló ṣe ọ ló fẹ́ mu yàn mo lẹ́ẹ̀dẹ̀ ní kí yẹ ẹgbẹ́ gbé kó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ kó fún lọ́yàn náà. ìyá kọ̀dẹ̀ ni wọ́n lè fi tó ń ṣe. ìyá kọ̀dẹ̀ lọ́mọ yóò lè fún ọmọ ẹ̀ lọ́yàn yìí. ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. kò ní dáa fún àwọn Fúlàní. kò ní dáa fún wọn. ẹ bá wa gbọ́n sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. ìsọ̀rọ̀ Yorùbáwùyí mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ni. ẹ jẹ́ kẹ́lòmíì tún wọlé. ṣẹ́rí ẹ má tí ì lọ sà ẹ má tí ì lọ. ok mi lọ. ṣẹ́rí nǹkan tó yẹ kí n pè yín padà tẹ bá wo kinní yẹn sìn ẹ pè ní like 6 times so tí wọ́n sọ pé tẹ bá ṣe ń pè nọ́mbà yẹn á máa lọ sókè àwọn tó ti pè wá ṣe kí n rí wọn pè láti máa ń pè lómi lẹ́ẹ̀mejì. mi ti pè bàbá wa ẹ kọ́kọ́ lẹ pè. ń bọ̀ etí so gba tí mo dẹ ti sọ̀rọ̀ mo kàn drop náà ni. ok sẹ ẹ lo profile kan náà ẹ má bínú sá ẹ má bínú ẹ nọ́mbà tí mo fẹ́ sọ pé ó pè lélẹ̀. ẹ wò ẹni tí mi bá rí yín pé ẹ má bínú torí Ọlọ́run ẹni tí mi bá ti rí pé kó má bínú ẹni tí mi bá ti rí pé ẹ má bínú torí Ọlọ́run àwọn tó pè yẹn gbogbo ẹ̀gán ó ti jápọ̀ kọ́ tó wà nọ́mbà tó wà lórí fóònù mi sìn ó ti lé ní 40 bẹ̀tí iye tá bá rí pé ń bẹ̀ ni. ẹ bá wa ẹkún òwe bàkàwú. ẹ kú iṣẹ́ Ọlọ́run ní fagaraga yín. àṣẹ ìgbìmọ̀ rẹ̀. ẹ kú ètò ẹ lè kú wẹ́líwẹ́lí òjò yìí. wẹ́líwẹ́lí ni o. Ọlọ́run ṣàánú wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa ọmọ Yorùbá ló yẹ ká sọpọ́tì olóyè pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé ohun tí Gumi ń ṣe yìí ṣé kò sí gọ́ọ̀mẹ̀ntì. ó yẹ kí àwa ọmọ Yorùbá ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé èèyàn kan wà nílẹ̀ Yorùbá tó lè ṣe ohun tí Gumi ń ṣe yìí tó ń sọpọ́tì tẹ́rọ́rìsì tó dẹ̀ ń bú àwọn tó jẹ́ sẹ́víọ̀ wa kò dẹ̀ wá sí àgbà Yorùbá kan tó lè sọ̀rọ̀ ń pa nǹkan tó sọ. ṣé Gumi nìkan ló bú Sunday Igboho ni àbẹ́ ẹ̀rọ àwọn Yorùbá tó ń bú Sunday Igboho? no wípé tí èèyàn kan wà tó máa defend the terrorist wípé ẹ fi àwọn. ẹ bá wa tẹ 444 ẹ bá wa dá pé ní orúkọ Yorùbá. ẹ pé ṣé ó sọ wípé wọn ò mọ kankan náà ṣe ń pa àwọn èèyàn. ó ní literate. àwọn tiwa tọ́dẹ̀ wá kílèmù pé àwọn gba professor wọn gba gbogbo oyè tó wà láyé yìí ṣé wọn wá rí wípé ìwé tẹ̀ mọ̀ gan kò sọ́pọ̀ lọ́nbẹ̀ ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ ni kéèyàn ní làákàyè olóyè òkà ẹ̀yin náà lẹ́ lólóyè òkàwé but làákàyè ẹ̀ ó pé ju ti ẹni tó ń ṣe president láwọn ìlú wa lọ. because èèyàn gbọ́dọ̀ ní future thinking àti future àbí kí ló máa pè é so olóyè ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú olóyè dẹ̀ gbé síta wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká wo kinní ìran nǹkan táwọn rí ẹ̀yin ò rí ṣé wọ́n ti rí nsìn yìí àbí ṣé olóyè ò sọ ni olóyè sọ ní 6 years ago pé ohun táwọn ń rí ẹ̀yin pípù yìí ò rí tó nísìnyí tá tún wá ti rí nǹkan tó lóyè rí yẹn náà sí kí ló tún sísì wọn lẹ́nu tí ó dìgbà tán bá tó pa everybody tán nígbà ní àwọn ọba wa yìí respect tá à ń fún wọn yìí òun ló ń pa wá di bá a ṣe wà yìí ẹ wo bó ṣe ń pa wá tó yìí náà a sì tún respect wọn náà ni kábíyèsí o tuale o kìnnì kan o ṣe àwọn ọba tó yẹ ká ti lọ bá nílé ká máa jẹ wọ́n tútù ipe kílẹ̀ wò dìbò yìí kí ni wọ́n ń wò talẹ̀ kọ́ tún gbalẹ̀ lọ́wọ́ èèyàn kọ́ tún tà fẹ́ lómìn kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n á tún tà fún Yíbò kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá kọ́ tà fún Fúlàní n tí àwọn ọba wa mọ̀ nìyẹn ìjẹkújẹ àwọn tẹ̀ ń pọ́n lé yìí wọ́n ń pọ́n yín lé ọba oníjẹkù. ẹ tó ń pè yẹn stop jàre ọmọ yín tá à ń fún yín rẹpẹtì àwa yẹn lẹ mú bí tissue paper. ọ̀nà rèé tí ẹ gbọ́ tẹ̀lé fojú ayé rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà rí pé ìròyìn tèmi ó gbẹnu tán kódà ó tún kọ sísọ tó bá jẹ́ pé ṣèkúkú darapọ̀ mọ́ wa lórí ìkànnì ni ẹ bá tẹ subscribe kẹ́ like kẹ́ comment kẹ́dẹ̀ tó bá share ó káàkiri àgbáláyé àá tún máa pàdé ọ̀la nígbà míì nígbà tó ẹ̀yin olólùfẹ́ wa ó dàbọ̀.